Àròyé báyìí ni wọ́n kí wọn nílé arọ́ àròkò bọ́dúndé báyìí ni tàwọn àtàgbẹ̀. Òyà òyà àbójúgoro báyìí ni wọ́n ń kó nídìrí lógun ọ̀fẹ́ báyìí ni wọ́n ń káwọn tó bá jẹ́ jagunjagun. Ẹni àlóbìnrin lójú àgbàní wọ́n bí sẹ́nu. Èké awo ó yàtọ̀ sí tọ̀gbẹ̀rì bó ní kálukú ṣe ń ṣe tiẹ̀ lọ yàtọ̀ ọ̀tọ̀ àkànbí agbólóhùn bí ọ̀jẹ̀ mo dé pẹ́rẹ́ bí ewé ìyeyè ẹ̀fọ́ kan ò ní mọ́jọ́ èdè kan ò ní di bàrà. Ẹ dápẹ́ ìyá mi létí òun ọmọ yìí bá pè yín sáde sí ọ̀rọ̀ kan ní. Gbogbo ẹ̀yin bàbá àgbẹ̀ ẹ dápẹ́ ẹ̀dá ìwálé ọmọ yìí bá pè yín sáde. Òrójú oró olóhùn ọ̀ṣàyẹ omi ló fi dúró tomi ẹ̀rọ òṣìbàtà lóhùn ọ̀ṣàyẹ odò ló fi dúró todò ọjọ́ tákùkọ gàgàrà bá wọ̀lú ní dolóbìnrin ọjọ́ ní daláya rẹpẹtẹ. Gbogbo ẹ̀yà àbúrò lẹ́yìn mi ẹ dákun ẹja dárí wálé o ẹ wá gbọ́ wèrèwèrè lábẹ́jẹ̀ orí àgbà bímọ ẹ wí. Àkéké ti wá máa ké òwèwè ó yá wá máa fọ̀ kúlú báyìí lẹ́jà mi ń sọ nínú omi ẹnìkan ò ní tàbàtà mọ́lẹ̀ kó má fọhùn àkànbí mo tún fẹ́ fọhùn lówùúrọ̀ tòní. Wọ́n pàtó olúwa ògbọ́rọ̀ àgbọ̀ ọ̀tọ̀tọ̀ tó olúwa òpẹ́ lọ. Orí gbogbo ìyàwó tó dọjú alẹ́ tó lé ọkọ rẹ̀ sóde tó ń láǹfààní tó fi ń ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn tí ẹnìkan kọ́ ló ṣe ó ṣẹ̀ sí àwọn ọmọ rẹ̀ mọ̀. Wọ́n ti ń lòdì ìjọba gbèrò. Àwọn ìyàwó máa ń lọ lára oko. Wọ́n ní àmọ̀ rẹ̀ dà wá bá wọn sùn nínú oko níbo làwọn yìí lọ́gán. Orí gbogbo ìwọ baálé ilé àtìyálé ilé tó ń láǹfààní tó níyàwó bàbá Akíntóyè ti jáde ẹnu ẹ̀ lọ́wọ́ àwọn tí èèbó lówó nù. Orí lọ wò kan tí máa ń pa ìdá gbẹ̀yìn àwọn alákọ̀wé tí wọ́n bá jọ ń lo joint account. Ìyàwó náà sọ pé àwọn jọ ń lo joint account. Orí gbogbo ibi tí ó bá ti jẹ́ wípé ìwọ àtìyàwó ẹjọ́ ń dáṣẹnu lépa. Orí kò ní sí tẹríba. Orí ògbọ́ tíyàwó sọ pé 50-50 làwọn jọ fẹ́ wà. Wọ́n lè sọ aṣòfin ẹ̀ bá àwọn ìyá ilé wọn lè fẹ́ lọ́jà dúró lọ́jà owó ti yẹ. Gbogbo ẹni tó fi bàbá Akíntóyè rẹ̀ ni wípé ìyàwó rẹ̀ sọgbà ìyàwó rẹ̀ ṣàwo ẹni tó tí ọmọ wọ university level táwọn ọmọ fi padà yà nǹkan lẹ́yìn náà wọ́n á wò pé èèyàn bú ni wọ́n mú tàn kékeré kan wá fún yín orí ọjọ́ alẹ́ oníkálùkù àti ìmọ̀ bí ó ṣe rí o. Wọ́n gbé àwọn kan ní báńdíìtì níbo ni wọ́n tó sí. Wọ́n gbé àwọn kan ní Fúlàní ẹ̀ẹ́sìpàánù wọ́n tún fún wọn lówó láàrin ẹ̀rí nǹkan ni. Orí lọ́jọ́ tíyàwó ti ń jẹ tí mu wọn ò ní sọjọ́ tó korò wọn ò ní sọjọ́ tó dùn ọjọ́ tó korò lọ́gbọ̀n lẹ́nu aráyé lọ́jọ́ tí bàbá ń fún lówó ọbẹ̀ tí ń fún lówó nǹkan ìyá yóò sọ síta lọ́jọ́ tó korò ní gbogbo aráyé ń gbọ́ o. Orí lára lẹ́ta ó láti rí owó láti rí ojú kò kúrò láti rí oníkúpani láti rí oníjà láti rí ohun tí wọ́n ń pè ní obìnrin òbìrí tí ayé ń pè lóbìnrin wáyé ní bíríbírí agbọ̀ngbọ́n lọ́wọ́ ọkọ orí gbogbo ilé tó ọba ti rí tíyàwó ní ọlọ́run fi baálé mi kẹ́mi ní very gentle very humble tí mọ̀ pé dìdìrín kúnnu tó ń ṣe bọ́bìnrin bá ti wà tó ní àbídádì wá ṣe náàsì tó àmọ́ o
àmọ́ o ẹlẹ́kẹ̀rú ò ní gbà ẹ ti mọ̀ wípé ọkùnrin yẹn ló ń control nù ilé. Gbogbo àwọn ọmọ ìyá wa ti ń bẹ lókè òkun òde ìgbà yìí wá sí ilé mọ́. Wọ́n jí wọn gbé wọn gbowó dùrù lọ́wọ́ ẹ̀ járe. Orí bàbá Banji Akintoye, you are worthy to be called a father. Nítorí ẹ tó àwọn ọmọ gbogbo àwọn ọmọ yín ni wọ́n yàáre. Àtọ̀ eré sísá la fi bí ẹṣin. Àtọ̀ tí ń bẹ lára yín ló produce àwọn ọmọ yìí ló sọ wọ́n dẹni yìí ló sọ wọ́n dẹni ẹ̀yẹ. Bí àwọn bá fẹ́ fọganáísà tí ẹran ìjéèyàn ò bá sí lára bàbá tó bá fẹ́ gbogbo ọmọ tó bá bí wọn ní jéèyàn. Bàbá máa yọ ọmọ tó bí ẹ̀dáwọ̀ ẹ̀yà rẹ̀ lé. Ẹ̀sán lásán ni bí Awúsá ti pè balẹ̀ lóbi kùlẹ̀ ẹ̀yà rẹ̀ lé. Òun ló fi sọ wípé àtọ̀tọ̀ bá dọmọ ní ó padà sọ ohun tá a fẹ́ tọmọ tí ó jáde lára bí a mọ́ bá bì. Orí ló fi jẹ́ wípé obìnrin nílẹ̀ ọkùnrin lómi ló fi jẹ́ wípé àtọ̀ tá a bá dà sí wọn lára òun lómi ni ó gbérúgbìn jáde irúgbìn tó jáde ní fi ń yé wa wípé bàbá Akíntóyè ẹ̀jẹ̀ ọba ẹ̀jẹ̀ ọlá ẹ̀jẹ̀ arísìkí ń bẹ lára bàbá ní gbogbo àwọn ọmọ yìí fi yáre bí ọba sẹ́jẹ̀ ọlá tí ò sẹ́jẹ̀ àpọ́nlé tí ò sẹ́jẹ̀ ẹ̀yì àwọn ọmọ tó wá dihun tẹ̀ ń jẹ lónìí ẹ ò ní rí wọn jẹ. Ṣídà kan bí olúwo sílẹ̀ ìwé ẹ̀dáfẹ́ ìyá rẹ̀ lé òun ẹ̀dáfẹ́ ìyá rẹ̀ lé. Orí àkọ́kọ́ ẹ mọ̀ wípé ẹ ti affect ọjọ́ iwájú àwọn ọmọ yìí nítorí ẹ lọ kọ́lẹ̀ ń pẹ́ ń yá wọn ò nílò bàbá wọn fún nǹkan kan. Orí ọ̀la ò padà sọ bó o lè ṣe bàbá àwọn ọmọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin bọ́ bá dọjú alẹ́ wọ́n mọ́ fẹ́ sideline bàbá àwọn ọmọ wípé káwọn jókòó tì í. Orí ìbànújẹ́ ní padà kẹ́yìn ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ilé làbọ̀ sí oko. Bàbá wa níjọ́sẹ̀ ń járe lé o. Fúnra ìwà mo lóbi ká jásòwò ẹ̀ ń járe lé. Orí ẹ̀kọ́ ni mo fẹ́ jẹ́ ká kọ́ níbi ọ̀rọ̀ bàbá Banji Akintoye yìí. Nítorí ọjọ́ tí bàbá fẹ́ fẹ́ ìyá yìí. Orí, you are the sugar in my tea. You are the butter in my bread. You are my heart desire. You are my valuable treasure. Ni wọ́n kọ́kọ́ jọ fi bẹ̀rẹ̀. Lọ́jọ́ tí bàbá yìí sanwó orí. Lọ́jọ́ tẹ́ ẹ ṣe ìkíní kẹ́bẹ. Èkejì kẹ́bẹ. Ẹ̀kẹta kẹ́bẹ. Ẹ̀kẹrin kẹ́bẹ. Bàbá yìí o kò ń ṣẹni burúkú kò ń ṣẹni tó fẹ́ràn owó. Tẹ́ ẹ fi jọ lọ ìlú èyìnbó kò ń ṣẹni tó fẹ́ràn owó. Títí tó fi rìtáyà kò ń ṣẹni tó fẹ́ràn owó. Orí ọjọ́ alẹ́ ni bàbá yìí wá dẹni tí ọ̀dà lọ kọ́lẹ̀ gbogbo ohun táwọn obìnrin tí ń bẹ́ ta ní ìsìn ṣe ni wípé bẹ́ẹ̀ bá ti tọ́mọ débi high institution táwọn ọmọ ti wà 300 level 400 level ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kọ́kọ́ ni. Orí gbogbo owó ọkùnrin tó wò pé bàbá Akíntóyè ò ṣe é dáa ó fẹ́ kàn án ná kì í bó lówó nú ẹnu ẹ̀ lọ́wọ́ àwọn. Ìyàwó ìgbòǹgbò sẹ́fọ̀ ọ̀bọ̀rọ̀ náà tí wọ́n máa ń sáré sí lókè ìgbà àkàdára ìgbòǹgbò ọmọ ìfẹ́. Orí ìdí tẹ́mi ò fi fẹ́ ṣe prógrámù gbogbo ìgbà ni wípé ọ̀rọ̀ mi máa ń tóbi. Àwọn èèyàn sì mọ ní àbúrò Ìgbòho ni yóò gbè lẹ́yìn báyìí lèmi ò fẹ́ fi ṣe prógrámù gbogbo ìgbà ló fi jẹ́ wípé ẹ̀kọ́ tí mo bá rí ni mo máa ń fẹ́ wá kọ́ àwọn èèyàn àìmọye ọ̀rọ̀ I know more than I say ṣùgbọ́n mi ò ní sọ̀rọ̀. Gbogbo àdìtẹ́tọ̀ sì padà ní mo kí wọ́n lólórí nínú ọ̀gá. Ó ní ọ̀lẹ́ bàbá kí ọmọ bàbá ní ọ̀la. Orí ọ̀gẹ̀dẹ̀ bàbá Akíntóyè wo kòkóyè tán ó digi burúkú. Orí bàbá yìí wú àwọn ọmọ wọn dàgbà wọn lọ yunifásitì ẹ bá wa bìyà tí ń sọ̀rọ̀ yìí wípé ṣóun ló tó àwọn ọmọ yìí ní yunifásitì. Èèlò ni ìyá yìí re èèlò ní ń gbà odidi pòfẹ́sọ̀ ọmọ wípé ẹ̀jẹ̀ intellectual tí wọ́n fi train àwọn ọmọ láti ilẹ̀ òun lẹ̀jẹ̀ táwọn ọmọ yìí ń jẹ ló fi já pé àwọn ọmọ yìí wọ́n yàáre. Bó bá ṣe wípé àgbẹ̀ ni bàbá wọn àwọn ọmọ yìí ọmọ bí wọ́n ti kọbè nítorí ẹ̀jẹ̀ àtò eré sísá la fi bí ẹṣin. Orí ìmọ̀dóyìn fẹ́ ṣe bí ẹlẹ́dẹ̀ ní ẹ̀bàlújẹ̀. Ibi àti ẹgbẹ́. Èyí ò wù ká wí pé àníṣe òun lọ padà ibi àti ẹgbẹ́. Abẹ́lẹ̀ lérè òun àyùwọ̀ lọ́wọ́ yẹn náà tẹ̀. Orí mi ò wá dìvẹ́ndì bàbá Akíntóyè má jẹ́ kórìrì ọ́ gbálẹ̀. Àmọ́ ẹ̀kọ́ tó wà ń bí ọ̀rọ̀ yìí mo fẹ́ jẹ́ kí tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà tójúlùmọ̀ láti kẹ́kọ̀ọ́ ńbẹ̀ wípé orí gbogbo tí bá ń dùn láàárọ̀ má rò pé bẹ́ẹ̀ ni ọ̀bọ ọ̀kalẹ̀ o. Orí ìyàwó tí ń gbóúnjẹ sí ọ lẹ́nu lónìí ó lè padà dọ̀tá rẹ lọ́la o nítorí
the worst defamation of character nìyí tí mo rí yìí tóbìnrin yìí ṣe ọwá lọ sílé àwọn ọ̀tá bàbá yìí láti lọ sọ̀rọ̀ bàbá yìí ọmọ wípé ní ẹ̀sìn ni ọ́. àkókò kú báyìí lórúkọ tí wọ́n pè wọ́n. ó rí ohun tẹ́ ẹ ṣe yìí ṣe gbàdúrà káwọn ìyàwó àwọn ọmọ yín ó ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ yín lọ́jọ́ iwájú àdàbí ó jà ó jèpè èké ní pẹrú èpè ní polè ilẹ̀ dídà ní pọ̀rẹ́ alájọbí ní pẹ̀lú iye kẹni tí bá da ni ó rí alájọbí ó dà. orúkọ àgbẹ̀kẹta lára ẹ̀tẹ̀lé àwọn ìrẹ̀dànù nínú ààyè mi Yorùbá lè sọ làwọn alẹ́ gbogbo àgbàgbà láwùjọ òdìlẹ̀ ìlérí. àdàbí ó dà àdàbí ó dà ó gbèkùn. orí láyé lónìí ló fi dàbí pé single mother pọ̀ there is not what we call sober reflection. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ń bẹ́ ń ta lẹ́ni they don't want to be under the roof of any man to control them. orí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ tipẹ́. ẹ̀jẹ̀ rẹ̀ o ilé làwà o ilé làbọ̀ sí ọgbẹ́ sábà ẹ̀jẹ̀ àdàbí wálé. orí ẹ̀gbọ́n mi ló kọ́ mi ní ẹ̀kọ́ kan. ó ní gbogbo ìgbà tó o bá ń bímọ tó o bá ń sanwó skul ọmọ rẹ máa kówó yìí lé ọmọ rẹ lọ́wọ́ máa jẹ́ ọmọ pé ìwọ ló ń sanwó. ọ̀pọ̀lọpọ̀ àwa baálé ilé tá a bá ti fẹ́ sanwó skul àwọn ọmọ ìyàwó wa la máa ń kó fún. ó sì rí ohun tí ó máa restore sí brain ọmọ yìí ni wípé mọ́mí òun ló ń sanwó skul bọ́ bá dọjú alẹ́ irú ọ̀rọ̀ yìí a máa ré bọ́kùnrin lẹ́sẹ̀ and daddy you are not the one paying my school fees is mom. mélòó ló wá fẹ́ ṣàlàyé pé wọ́n ló ń transfer owó sí mọ́mì ẹ̀kọ́ kan leléyìí tó o bá ti fẹ́ sanwó skul ọmọ rẹ jẹ́ kọ́mọ rí ọmọ pé wọ́n ló ń sanwó. mi ò gbàdúrà kí gbogbo ilé tó ń tò ó dàrú àmọ́ jẹ́ káwọn ọmọ mọ impact rẹ nínú ayé wọn. ẹbí gbọ́mọgbọ́mọ là á gbọ́ ó sì wá di gbé bàbá kó ní ìdí ọba ó sì di àgbéyàwó gbé ọkọ̀. orí mi ò rí ìyàwó bàbá Akíntóyè rí àmọ́ ohun tí wọ́n máa ń sọ ni wípé kò sí ohun tóbìnrin ń dúró dè nílé ọkọ tó ju ọmọ lọ. ara ẹni tí ó ṣe wípé ọkọ rẹ̀ nà ìyàwó rẹ̀ ń bu ó sì dúró sínú ilé ọ̀hún kò kú o. ẹ ti mọ̀ wípé bí ìyá yìí ṣe ń sọ̀rọ̀ yìí àìfàìmọ̀ kó má ti kọ̀yìn àwọn ọmọ yìí sí bàbá yìí kódà ọjọ́ alẹ́ yóò padà béèrè. orí ẹ̀jẹ̀ alọ́kọ́lẹ̀ gbogbo tá a bá ṣe láyé kò ní gbé aburú tá a bá ṣe àwọn èdèyàn ò ní gbàgbé ọba tí ó ṣẹ̀san ò ní kú ẹ máa ṣe ohun tó bá wù yín lọ ohun tó ní kálukú bá ṣe yọ padà gbẹ̀san rẹ̀. má sì tún jẹ́ kórìrì ọgbálẹ̀ kó ní wọ́n tún ti rán ọ jáde ẹnìkan kan ò rán mi jáde. ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ níbi ọ̀rọ̀ bàbá Akíntóyè tí mo fẹ́ fi kọ́ àwọn ará ayé lẹ́kọ̀ọ́ ló jẹ́ ń bọ́ta èèyàn kankan ò rán mi jáde èèyàn kan ò sì létí mi gbọ̀ngbọ̀ngbọ̀n níbi ọjọ́ orí mi dé pẹ̀lú làákà ìtọ́lọ́hún fún mi kò sẹ́ni tí ń tì mí béèyàn bá tì mí wọ́n pera mi padà mo mọ ohun tó tọ́ mo mọ ohun tí ò tọ́ èèyàn kan kọ́ ní tì mí. orí ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ ká kọ́ níbi ọ̀rọ̀ bàbá Banji Akintoye ni mò ń ṣàlàyé. orí ìgbésí ayé mẹ́ta lọkùnrin ó gbé fún ọkùnrin tó bá rí ilé ayé wá ìgbésí ayé mẹ́ta ló gbé tó bá rí ilé ayé wá tó bá jọkùnrin gidi. àkọ́kọ́ lọ́jọ́ tọ́lọ́run dọ́mọ èèyàn tán 40 ọdún gangan lọ́mọ èèyàn wá lò láyé tí wọ́n ń pè 40 years. lèyìnbó fi mú gègé ni wọ́n fi ní a fool at 40 is a fool forever. ohun tí wọ́n gbà lérò ní pé béèyàn bá fi pọ́mọ 40 ọdún bí ọba ní wípé ọpọlọ rẹ̀ bá soríkodò ó yẹ kó ti níyàwó bọ́pọlọ rẹ̀ ò bá soríkodò ó yẹ kó ti máa gbé ní ara rẹ̀ bọ́pọlọ rẹ̀ ò bá soríkodò ó yẹ kó ti níṣẹ́ lọ́wọ́ kó ti mọ bí ó ṣe ṣètò ayé rẹ̀ kìí ṣe pé torí pé wọ́n ní yóò lówó ó yẹ kó ti mẹjẹ́ wọn bí ó ṣe lo ayé ni wọ́n fi ní a fool at 40 is a fool forever. 40 ọdún gangan ni ọdún tí ọmọ èèyàn wá lò láyé tí wọ́n náà fi mọ̀ pé ó ti dèèyàn.
wọ́n kí àwọn kan ní báńdíìtì níbo ni wọ́n dúró sí. wọ́n kí àwọn kan ní Fúlàní ẹ̀ẹ́sìpàánù wọ́n tún fún wọn lówó náà ní ẹ̀rí. Ó rí lẹ́yìn ìgbà yìí Ọlọ́run wá dẹ́ranko kan tí wọ́n ń pè ní ajá. Ọlọ́run dá ajá, ó ní wà ajá ìwọ náà máa lọ sílé ayé. Ìwọ náà lọ lógójì ọdún. Ajá ní Ọlọ́run ọba mi kí ni wọ́n fi ogójì ọdún ṣe? Ó ló máa fi ṣọ́ èèyàn. Ó ló sì máa fi ogójì ọdún yìí ó máa fi gbó. Ó lógójì ọdún òun ó máa fi ṣọ́ èèyàn, òun ó sì máa fi gbó. Ọlọ́run sọ́dún yìí ọ̀wá pọ̀ jù. Ọlọ́run dákun bá mi gégùn sí 20 ọdún. Kò sí bí ajá ṣe lè dàgbà títí tí ajá kan ò ní dàgbà kó lò kọjá 20 ọdún láyé fábàdà. ewúrẹ́ lọ́wọ́ ṣe àgùntàn àgùntàn ló ń yá wọn bí. ewúrẹ́ àwọn àpò lọ́wọ́ ṣe àgùntàn. Ó rí àwọn ọmọ èèyàn wọn láǹfààní wọn ní bá 20 ọdún yìí ló fi jẹ́ pé bí ajá bá dàgbà tó bá 20 ọdún yóò kú. Àwọn èèyàn gbogbo ọdún yìí àjẹmọ́ tiwa ló fi jẹ́ pé tó o bá pé 40 tó ń lọ sí 60 ó fi gbó bí ajá ni ó sì mọ fi ṣọ́yàwó àtàwọn ọmọ gẹ́gẹ́ bí ajá ṣe ń ṣọ́ èèyàn tó fi ń ṣọ́ lọ́dẹ. Ó mọ̀ sọ wípé bó láyé àwọn ọmọ yìí ṣe fẹ́ dá. Ó mọ̀ ṣọ́yàwó rẹ pé kó mọ̀ dòkó olóko ni wọ́n fi ní 40 ọdún sí 60 years. Ó rí ó fi gbó ni nítorí àkókò yìí ó gbọ́dọ̀ gbó mọ́ ọmọ káì ó gbọ́dọ̀ gbómọ̀ ọ̀rẹ́ tó bá fẹ́ jẹ́ kó ba ayé rẹ jẹ́. Ó gbọ́dọ̀ jókòó bí omi àfòwúrọ̀ pọn ló fi jẹ́ pé láti 40 sí 60 ó fi gbómọ̀ yàwó ó fi gbómọ̀ ọmọ nítorí àwọn ọmọ tó bí lákòókò yìí ó gbọ́dọ̀ gbómọ̀ wọn káyé wọn má bàa bàjẹ́ ló fi jẹ́ pé láti 40 wọ 60 gbogbo ẹ̀dá láyé tó bá jọkùnrin gidi bíi tiwa dandan ni kó o gbómọ̀ yàwó kó o gbómọ̀ ọmọ. yàrá ilé òun ẹ̀fẹ̀ lábẹ́yẹ àwọn yàrá ilé ikú tí ń pa àwọn ọmọ ní ọ̀rọ̀ jẹ. kábíyèsí lára kúrò ìdágbọ́ yàrá ilé òun. Ó rí gbogbo ọkùnrin tí ó bá gbó yóò padà di sùgọ́mù yóò padà di sùn ẹ̀gbẹ́ ló fi jẹ́ wípé gbogbo ọkùnrin tó bá tọkùnrin bọ́ bá wọlé wáìsì Kúnlé mọ́mí Kúnlé kí ni gbogbo rọ́bìṣì yìí ó gbọ́dọ̀ gbó bí ajá bọ̀ bá gbó bí ajá àwọn ọmọ rẹ̀ ò ní jẹ́ èèyàn. Ó gbọ́dọ̀ máa ṣọ́mọ rẹ̀ Ẹ́sà kí wọ́n má bàa jábàálẹ̀ rẹ̀ lásìkò tí ó yẹ gẹ́gẹ́ bí ajá tí ń ṣọ́ olówó ọmọ ṣọ́ àwọn ọmọ ọmọ ṣọ́yàwó ọmọ ṣọ́ ẹbí rẹ̀ gẹ́gẹ́ bí ajá ṣe fẹ́ ṣe fógún ọdún tí wọ́n fún bẹ́ẹ̀ lọ́mọ èèyàn náà ó ṣe láti 40 wọ 60 gbogbo ọkùnrin tí ó bá ti gbó tí ò ṣọ́ ẹbí rẹ̀ yóò padà di ẹbí kẹ́bí ni òun lọ́mọ tí wọ́n bá wí tí wọ́n gbó mọ́ tí wọ́n nà tí wọ́n ké mọ́ ọmọ òun ọmọ tá ò kọ́ yóò gbélé tá a kọ́ tà. Wá lọ wò ó ṣé gbogbo ìgbà tí bàbá yìí bàbá Banji Akintoye wà ní 40 sí 60 ṣé kò ké máwọn ọmọ yìí ni wọ́n fi gé èèyàn àwọn ọmọ yìí ọ̀bá ti máa fagbó wọn ọ̀bá ti ya wúlígáǹsì bàbá gbó mọ́ wọn ó ṣọ́ wọn ó mójútó wọn ó mójútó yàwó ó mójútó ẹbí làwọn ọmọ yìí fi yà á rè. That is why I always tell you, don't see me as a normal blogger. I enlighten and educate people. Ó rí òjò ló dé tó kọyẹlé pọ̀ mẹ́dìyẹ. Ohun tó dé ló ní àwárí ohun agitation ló kó gbogbo wa papọ̀ àtìfẹ́ ẹ̀gbọ́n àtìfẹ́ ọmọ ẹ̀yà tí mo ní Sólóyè Mọ́jàsọ́lá ló jẹ́ kájọ wà níbi ohun tí wọ́n ń pè ní agitation. Èmi àtọ̀pọ̀lọpọ̀ yín in all ramification of life. My life has been a joy to me. No matter where I go or whosoever I could meet in life, I've learned to live in harmony with happy friends and fools and gullible people. Òun ni bí mo bá ní mi ò sọ̀rọ̀ agitation mọ́ lónìí, mo ní oríṣiríṣi ẹ̀kọ́ tí wọ́n mọ̀ kọ́ àwọn èèyàn tí ò ní jọra wọn, èní ọjọ́ tàná ọjọ́ tòní, nítorí Olúwa ló dé mi ní fìlà ìmọ̀, ó ró mi láṣọ ọgbọ́n, bùbá làákà ìmọ̀ ìbọrùn, afẹ́fẹ́ ọgbọ́n, òun tòye ni mò ń mí símú, omi òye ni mò ń mu láti inú kòkò odù, bí kánnakánná mi bá yẹ́yin lálẹ́ di ọ̀run, ilé ayé ní ti pamọ́ ọ̀kẹ́ kàrà kékòrò ni mi ti so níyọ̀ ní jìnnìjìnnì.
Orí bàbá Banji Akintoye ló gbé sí ayé ajá pẹ̀lú àwọn ọmọ rẹ̀ láti 40 ọdún wọ 60. Orí láyé àwọn ọmọ yìí fi padà rí bó ṣe rí ni wọ́n fi jẹ́ èèyàn nìyá náà lè fi jókòó tì wọ́n pòun fẹ́ bá wọn tọ́ mọ̀. Káláwọn ọmọ yìí wọn ọ̀rẹ́ ni tọ́ wọn, wọn ọ̀rẹ́ ni gbó mọ́ wọn, wọn ọ̀rẹ́ ni mójútó wọn. Àwọn ọmọ yìí ayé wọn ò ní tòrò bí omi àfòwúrọ̀ pọ̀n. Orí gbèsè ayé kejì ìjò sí àpàlà. Èèyàn mi dáadáa, ìmùlẹ̀ mi dáadáa, nǹkan kò ní ṣàlàáfíà rẹ. Bàbá mi Awójìmí, Fájìmí, ẹ má bínú, ètò tàárọ̀ yìí wọ̀ mí lára ni. Orí gbèsè ayé kejì tí ọkùnrin tó bá jọkùnrin gidi ó gbé gbèsè ayé kẹ́tẹ́kẹ́tẹ́ tí wọ́n ń pè ní dọ́ǹkì. Nítorí lẹ́yìn ìgbà tọ́lọ́run dá ẹranko tí wọ́n ń pè ní ajá tán, ó dẹ́ranko kan tí wọ́n ń pè ní dọ́ǹkì, tí wọ́n ń pè ní kẹ́tẹ́kẹ́tẹ́. Ìgbà tọ́lọ́run dá kẹ́tẹ́kẹ́tẹ́ tán, Ọlọ́run ní ó yá ìwọ náà lọ lógójì ọdún láyé. Kẹ́tẹ́kẹ́tẹ́ ní kí lòun fẹ́ fogójì ọdún ṣe? Wọ́n ní ó fi gbẹ́rù ẹlẹ́rù ni. Kẹ́tẹ́kẹ́tẹ́ ní ẹ má jẹ́ ń gbẹ́rù ẹlẹ́rù fógójì ọdún, ẹ jẹ́ ń lógún ọdún. Ló fi jẹ́ pé kò sí bí kẹ́tẹ́kẹ́tẹ́ ṣe lè dàgbà tó 20 ọdún ní ó lò. Àwọn èèyàn la gbógún ọdún yìí ló fi jẹ́ wípé láti 60 wọ 80 years ẹrù ẹlẹ́rù là á fi gbé Àkànbí mò ń bọ̀ ẹ jẹ́ iṣẹ́ mímú. Gbogbo àpáta láwùjọ òdèlè lórí. Ọ̀tọ̀dúsùn ni kò yé mi mọ́ o. Ọ̀rọ̀ orílẹ̀-èdè. Orí gbogbo ọkùnrin baálé ilé tó bá jẹ́yàn gidi bọ́ bá ti wọ 60 wọ 80 ó lò gbèsè ayé tí wọ́n pè ní gbèsè ayé kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́nà wo àtìtúmọ̀ ọgbẹ́rù ẹlẹ́rù. Ẹrù ẹlẹ́rù tó gbé náà ni wípé ọgbẹ́rù ẹbí ìyàwó, ọgbẹ́rù ẹbí ọkọ, ọgbẹ́rù. Orí gbèsè ayé tí bàbá Banji Akintoye ń lò òun ni gbèsè ayé kẹ́tẹ́kẹ́tẹ́. Wọ́n gbẹ́rù ìran Yorùbá, wọ́n gbẹ́rù gbogbo wa, wọ́n gbẹ́rù. Orí gbèsè ayé ọkùnrin tí ó bá ti lò gbèsè ayé kẹ́tẹ́kẹ́tẹ́ láti 60 wọ 80 kìí ṣe bàbá rẹ̀. Orí gbogbo ẹrù ẹlẹ́rù tẹ ní bàbá ń gbé yìí ìgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ ni o. Ọmọdé ẹ̀ṣẹ́ tí wọ́n wá hàn á máa kúyà nínú ẹ̀wù yà. Àkànbí bí mo bá dàgbà tí mo bá tó bàbá Banji Akintoye mo fẹ́ lò gbèsè ayé kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́nà wo? Òun ni bàbá Banji Akintoye bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wá ní am Professor Banji Akintoye bàbá gbogbo yín. Ẹrù ẹlẹ́rù ni ọmọ ọlọ́mọ yóò padà dọmọ tiwa. Wọ́n ní dádì ráwọn ọmọ yín bẹ̀ yẹn ni. Orí bàbá tó bá jẹ́ bàbá rere tó bá ti di 60 wọ 80 gbogbo ọmọ ọlọ́mọ ni ó padà dọmọ rẹ̀. Ẹrù ẹlẹ́rù yóò di tiẹ̀. Orí gbogbo owó tẹ ní bàbá Banji Akintoye ń gbà orí àwọn ọmọ ọlọ́mọ náà ní ná sí. Ẹrù ẹlẹ́rù ló di ti bàbá. Àkọ́kọ́ kìí ṣe pọ́bìnrin ni bàbá yìí fẹ́ bá sùn, kìí ṣe pélé kan ló fẹ́ kọ́. Orí ẹrù ẹlẹ́rù ni bàbá ń gbé ní ó jẹ́ kówó dúró. Orí gbogbo àgbà tó bá jágbàre láti 60 wọ 80 ọgbẹ́rù ẹlẹ́rù. Àgbà ń jápa eré lákọ̀ pé àwàdà lákọ̀ pakún lọ́jọ́ ìjọsí o. Àṣé kéṣekéṣe láti o kàṣàkàṣà fọ̀ lẹ́yìn. Gbogbo àgbà tó bá wọ ọjọ́ ogbó tó wọjú alẹ́ tí ó bá gbẹ́rù ẹlẹ́rù kì í ṣàgbáre. Òun ló fi jẹ́ pé wọ́n máa ń pè wọ́n ní bàbá baálé nítorí gbogbo ọ̀rọ̀ báyìí ni wọ́n máa kó bá wọn. Wọ́n ní lọ kí dádì yín, lọ kí bàbá ń sàlẹ̀, lọ kí dádì wa. Òun ló fi jẹ́ pé bọ́ ọba dàgbà dáwọn àyè kan ó di dádì wa. Orí bàbá sì mọyì ọmọ tó bí. Gbogbo ayé ni wọ́n ń pe bàbá Banji Akintoye ní bàbá wa. Ìgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ń gbé. Ipò tí wọ́n wà yìí ẹrù ẹlẹ́rù ni bàbá ń gbé lọ́wọ́. Orí àkọ́kọ́ má jẹ́ kí ọ̀rọ̀ tí ìyàwó bàbá Banji Akintoye àbẹ́yàn kan sọ kó wá kórèwẹ̀sì ọkàn kó wá sọ bàbá dẹni ibi lọ bí mi wípé bó láyé ìyàwó àtàwọn ọmọ ṣe rí
tẹ́ ẹ bá fẹ́ mọ bí ilé ayé ọkùnrin ṣe rí ìgbésí ayé àwọn ọmọ àtìyàwó ní kẹ́ ẹ wò bẹ́ẹ̀ bá ti rí ayé wọn tó ti wà mí nífù ẹ mọ̀ pé ọkùnrin ire lọkùnrin ọ̀hún. kò tẹ́ wa lọ́rùn àjàgà ilé lálejò sẹ́ kò tẹ́ wa lọ́rùn. Orí òye ayé yé mi ju ọjọ́ orí mi lọ mo mọ̀ òté mo mọ̀ òlé mo máa rárò bí idẹ mo mọ̀ ọ̀rọ̀ mo mọ̀ téèyàn bá ń parọ́ mo màràbú òun ló fi jẹ́ pé tí mo bá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ àbẹ́ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì ni orí gbogbo blọ́gà wọn wàá gé lọ wípé àkànbí ọ̀pọ̀ ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ kì í ṣèyàn. tá òru ni ó kìlọ̀ fálákọ̀kùn ẹ̀wù orí gáàsì gbówó lórí o. Orí ìgbésí ayé tí bàbá ń lò lónìí ìgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ ni wọ́n ń lò ọlọ́run ò wọ́n lọ́jọ́ òní bí mo bá dàgbà tó bàbá mo fẹ́ gbé ìgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ kí gbogbo ọmọ ọlọ́mọ kí wọ́n dọmọ mi ọmọ ojúlùmọ̀ ọmọ ará ọmọ ẹbí ọmọ ọ̀rẹ́ ọmọ àdúgbò ọmọ gbogbo àgbáyé kí wọ́n sọ mí di bàbá wọn nítorí ẹrù ẹlẹ́rù ní kẹ́tẹ́kẹ́tẹ́ ń rù ó rí gbogbo gbèsè ayé mi bí mo bá dàgbà tán káráyé ọmọ wá ìfìtìsọ́dọ̀ mi wípé ẹja lọ bá bàbá wa ó rí bàbá wa ní Banji Akintoye ìwọ náà ó padà lùgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ èmi náà ó padà lùgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbésí ayé kẹ́tẹ́kẹ́tẹ́ ni bàbá lò láti 60 wọ 80. mo lálàá kan o. ló bà mí lẹ́rù gidigidi. àlá tí mo là ẹ̀ tí mo ló bà mí lẹ́rù. mo lálàá pé à ń jagun. Orí ọ̀rọ̀ pọ̀ téèyàn lè sọ mo kọjá ẹni tí ọ̀wá máa sọ pé èsì ọ̀rọ̀ fún lágbájá ọ̀rọ̀ pọ̀ tí mo lè sọ àlàyé ọ̀rọ̀ pọ̀ tí mo lè sọ I don't argue I don't treat controversial topic. Orí gbogbo àwọn tó mọ̀ mí mọ̀ yìí pé sàn án láàrin ajénímú ní pẹ́kọ́rọ́ èmi èé báyàn jà bẹ́ẹ̀ bá wò ó gbogbo orúkọ mi tó padà di Mr Wisdom lọ́tún Mr Wisdom lósì nínú kí n fẹ́ ka bẹ́ǹkó ẹ ò lè ríbi tí mo ti ṣépè fún yàn ẹ lè ríbi tí mo ti bú yàn orí ọ̀rọ̀ àlàyé àdìtú kí n tú ọ̀rọ̀ kí n fọn yẹ́bẹ́yẹ́bẹ́ kí n sọ̀rọ̀ tó wúwo kí n sọ di wípé ọ̀rọ̀ yìí rèé irọ́ rèé òótọ́ rèé àbí kí n láǹfààní kí n fẹ́ gbọ́n ẹ̀yìn ẹ̀gbin tó bá fẹ́ gun olóyè Mọ́jàsọ́lá kí n fẹ́ gbọ̀n án nù làwọn èèyàn fi máa pariwo yé wisdom o òun ló bì í. gbogbo wa lẹ́nu. àwọn ni wọ́n kọ́kọ́ yẹ wá wípé búùkù ìsàrà ìwé ọ̀gá níjẹba òun lédè lárúbáwá. wọ́n ní gbogbo tó bá ti jẹ́ western education. Orí ìgbésí ayé kẹta ṣí awi ni àbí á fi pamọ́. Ìgbésí ayé kẹta àkànbí mo fẹ́ láǹfààní mo fẹ́ tún àǹfààní kẹta fún gbogbo wa àbí kí n dákẹ́ kí n má wulẹ̀ sọ. gbogbo lọ́wọ́ àwọn ọkọ̀ tó ń hu ẹ̀rí kan ní àbẹ̀ òní. ebi ń pọ̀ ọmọdé ebi ń pàgbà lágbà. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ àṣọ àǹfààní kẹta ẹ dákun ẹtẹyẹ ẹsìn kí n láǹfààní kí n bú àǹfààní kẹta orí ipò kẹta tá a lò láti 80 wọ ibi tá a bá lò dé ipò kẹta ṣé kí n sọ ni àbí ó gbénu mi ọ̀rọ̀ gbénu odi dàbí ìtì ọ̀gẹ̀dẹ̀. owó láti owó èèyàn tó bá ní ẹgbẹ̀rún. lẹ́ẹ̀fì mọ̀ wípé ó jura wọn lọ ọ̀rọ̀ rọ̀ mí lọ́rùn bí ẹ̀kan Èdùmàrè ní kì í ṣèyàn. Ogun ti rúgbọ́ bọ̀ lórílẹ̀-èdè yìí ìjà gbòòrò sí. Bàbá wa Ìmọ̀gbèmí ní ń wí kí Babalọ́lá ní ń wí sista ẹni Ọlámilékan ní ń wí Jami Ọláyínká ní ń wí Àkànbí wọn ò wí gbogbo ìmọ̀tọ́ ọba mọ̀ téèyàn ọba ṣàǹfààní ń bẹ̀ òtú bá ń tẹ́ni Àkànbí wọn ò sọ. yàrá ojú ọba tí ń bọ̀ sùn gẹ́gẹ́ sí ìjọ bí kú bá pè. Orí ipò ẹ̀kẹta tẹ́dà ó lò láyé láti 80 100 kò sí bó ṣe lè máa rá tọ́jú ará òpadà ń jọ Ọlọ́run dẹ́ranko kan kí lorúkọ ẹranko yìí Àkànbí mò ń bọ̀ suspense mo fi wá sí. orílẹ̀-èdè tá a pè ní gáàtọ̀ Áfíríkà wá já mọ́ nǹkan kan mọ́ òkú tó kú sùn ni. Kò sí bó ṣe lè jóúnjẹ tó dáa tó ojú òun jọ kò sí bó ṣe lè máa rá tọ́jú tó ojú òun jọ kò sí bó ṣe lè gbọ́ fàárí tó ojú òun jọ
ọlọ́run dẹ́ranko kan ẹranko yìí tó bá wọ 80 tó ń lọ sọ̀kalẹ̀ 100 òun ló padà jọ kò sẹ́ni tí ò ní jọ èmi ó jọ ìwọ náà ó jọ ẹranko tá a dá ni ọlọ́run dá ọ̀bọ kò sí tá a bá dàgbà tán ojú wo òun jọ bí ọ̀bọ. ọmọ tọmọ wọn láyé wọn padà wá bọ́ sí nira. ó rí pé bàbá Banji Akintoye ti dọ̀bọ ni òun ló fi jẹ́ wípé bàbá mi Ọbásanjọ́ náà ti dọ̀bọ̀ tó bá wo Jàgàbá wọn ti dọ̀bọ̀ tó bá ti rí arúgbó ojú òun jọ bí ojú ọ̀bọ gbogbo wọn padà dọ̀bọ̀ ó rí ìgbà tí ọlọ́run dá ọ̀bọ tán ọlọ́run ní ọ̀bọ kí ló. ní ṣọ́ọ̀ṣì àwọn ẹlẹ́sìn kan àbáláyọ̀ padà kẹ́rin ṣúṣúre aṣúre títí bẹ́ẹ̀ ni ọgbọ́n yín lórí pèpè lókun. ó rí kí ló pa Michael Jackson kò fẹ́ dọ̀bọ ló fi jó tètè rọrùn àrìmábọ̀. kò tẹ́ wà lọ́rùn. kò sí bó ṣe lè lówó kó lọ́lá kó ṣe sọ́jì tó ọ padà dọ̀bọ kò sẹ́ni tí ò ní dọ̀bọ gbogbo wa pátá la ó padà dọ̀bọ ó rí ọlọ́run dá ọ̀bọ tán ọlọ́run ní ìwọ ọ̀bọ kí mo lò ń lọ lòun lọ lé ayé nì. kò tẹ́ wà lọ́rùn àjàgà ilé lálẹ́. ọlọ́run ní ìwọ ọ̀bọ kí ló fẹ́ lọ ṣe ọ̀bọ bí ọlọ́run wípé 40 ọdún kí lòun fẹ́ ṣe ọlọ́run ní ó fi burẹ́wà ní ló fi jẹ́ wípé ó ní ọlọ́run ó gidi 40 ọdún lòun ó fi burẹ́wà ọlọ́run níbẹ̀ ni ó ní ò sì jẹ́ kí n ju èèyàn ọlọ́run ní rárá bó ṣe rí rèé fódìdí 40 ọdún ó burẹ́wà ni ó rí bọ́ ọba ti wọ 80 tó ń sọ̀kalẹ̀ ó burẹ́wà bàbá Banji Akintoye ti dọ̀bọ bẹ́ẹ̀mi náà bá dàgbà wọ́n padà ríra ẹ̀ wọ́n ó dọ̀bọ kò sí ìwọ náà ó dọ̀bọ. ọ̀bọ ní ọlọ́run ò sì sọ mí dèèyàn ọlọ́run ní ò ní dèèyàn àmọ́ bó ti burẹ́wà rèé tó fẹ́ gbèyàn bó ti rí ojú rí òun jọ ó rí gbogbo ojú rí ò ní jọ tèèyàn mọ́ kò ní rí ló fi jẹ́ wípé bá a bá ti wọ 80 tá à ń sọ̀kalẹ̀ kò sí ẹ̀dá ò drop out dọ̀bọ ọlọ́run wa ní bọ́ ọba dọ̀bọ gbogbo bí ọba jòkó sí ni wọ́n ti wá mọ ju ọ̀gẹ̀dẹ̀ fún ọ ló fi jẹ́ wípé bá a bá dàgbà tá a bá dògbó bá a bá rọmọ rẹ bí ọmọ owó padà mọ jọ̀gẹ̀dẹ̀ fún wa ibi ọ̀bọ bá jòkó sí ni wọ́n ti jọ̀gẹ̀dẹ̀ fún bọ́ bá dọjú alẹ́ oúnjẹ tẹ̀ ní bàbá Akíntóyè ń jẹ lónìí oúnjẹ ọ̀bọ ni wọ́n ń jẹ èmi náà orí mi ò dákun jẹ́ n rí oúnjẹ ọ̀bọ jẹ. àgbàdo tí wà lẹ́rù olùrà rẹ̀ lẹ́mọ̀ dámọ̀ ìjà darí wọlé. orí Àkànbí bóyá ká fi nọ́mbà lẹ̀ ká pè ẹ dákun ẹ má dárúkọ èèyàn lórí. ẹ jọ̀ọ́ ẹ máa lọ bá mi subscribe sórí àwọn YouTube channel mi Mr Wisdom TV Mr Wisdom TV ẹ rí gbogbo àwọn ètò tó ní làákàyè tó kọ́yàn lọ́gbọ́n ẹ bá ń bẹ̀ bìbà Mr Wisdom TV Mr Wisdom TV ẹ bá ń bẹ̀ tàbí kejì kẹ́ lọ sí Wisdom Media TV méjèèjì náà lẹ́ẹ̀tì bá mi ń bẹ̀ mi mo ní méjèèjì mo fi kan ṣe backup ni mo sì ní kan tó ṣe pé a ti léèyàn bíi 8,000 ìkejì àyẹ̀ṣẹ̀ léèyàn 10 ń bẹ̀ mo ẹ̀ṣẹ̀ sí yẹn láàrin ọ̀sẹ̀ tó kọjá ni. ẹni àwọn agbọ́dọ̀ òfurufú ọ̀jẹ̀ ni àgbà kí láìpẹ́ ti sọ̀rọ̀ náà yóò rẹ̀ jáde àti wálé. gbogbo ọba aládé o ẹ dákọ̀ ẹ̀yà mi létí fún ọmọ yìí lẹ́pẹ̀ yìí ṣàkẹ́sì ọ̀rọ̀ kan ní. gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé ọmọ yìí lẹ́pẹ̀ yìí ṣàkẹ́sì ọ̀rọ̀ kan ní. gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ dákọ̀ ẹ̀dá ìwálé òrùn àbúrò yìí lẹ́pẹ̀ yìí ṣàkẹ́sì ọ̀rọ̀ kan ní. gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dákọ̀ ẹ̀jẹ̀ àjọ sàṣọyé ẹ̀jẹ̀ àjọ wíjọ́. gbogbo ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹ dákun ẹ̀jẹ̀ adarí wálé òrùn ẹ̀wẹ́ bọ́ wèrèwèrè lágbàdẹ orí àgàn bímọ ọ̀fẹ́ wí. ikú tí gbòdúgbà ẹni òun ńlá ní pa fún ni. tolú lọ ń dárọ́ tí lọ wọ́n pa tolú lọ gbọ́rọ̀ àgbọ̀ kankan tolú lọ pẹ́ lọ. orí ibi mo bọ̀rọ̀ mi dé kì í sọ̀rọ̀ Yorùbá nation ló jẹ́ hàn
mo ti ń sọ̀rọ̀ olóye bọ̀ kó tó di pé Yorùbá Nation dé fáwọn tó bá mọ̀ mí Yorùbá Nation ló jẹ́ ń drop àwọn ọ̀rọ̀ nítorí gbogbo ìgbà ni mo máa ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ìmọ̀ àti òye. ọ̀pọ̀lọpọ̀ náà àwọn agitators Yorùbá Nation ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ di sọ̀rọ̀sọ̀rọ̀. Àkànbí mo kọjá bẹ́ẹ̀ mo jù bá ń lọ mo ti ń sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ ọdún 5 sẹ́yìn ni mo ti ń ṣètò. Orí ìwọ ìyàwó kò sí ohun tóbìnrin dúró dè nílé ọkọ tó ju ẹrù ọmọ lọ mọ́ báyé àwọn ọmọ rẹ̀ jẹ́ kó tó dọjọ́ iwájú gbogbo ọ̀rọ̀ ẹyin lohun tó bá bọ́lẹ̀ kò ṣeé kó mọ́. Àwọn ọ̀dọ́ olójú mi tí wọ́n ti lè ṣe àgùnbánirọ̀ náà tí wọ́n bá fẹ́ gbé fún wọn wá sílé. Kí wọ́n máa fẹ́ ṣe tọrọ lẹ̀ yóò. Ọmọ ọlọ́mọ ni wọ́n rán níṣẹ́ ilé òun tó rú. Orí Àkànbí ẹni wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn ẹni bá jáde lè bú tó lórí búnibú ní lọ́mọ aráyé àbẹ̀bú wọ̀ntìwọ̀ntì ayé lé èèyàn ṣòro. Wá lọ sínú kọ́bọ̀dù mi wà á rí bisikíìtì mẹ́ níbi oògùn tá a máa ń lò yẹn sípò àmọ́. Orí 2 things you must take good care of 2 things words and art. 2 things you must take good care of 2 things words and art. Orí ọ̀rọ̀ àti ọkàn. Art when broken tó bá bàyàn kan lọ́kàn jẹ́. Má rò wípé o lè bẹ̀bẹ̀ àbí kò ṣe nǹkan àbọ̀ ọba ayé èèyàn jẹ́ kó rò pé o lè rí trust yẹn géènì mọ́ ó ti bò. Orí words òun lọ̀rọ̀ ká sọ̀rọ̀ tó bá fẹ́ jáde lẹ́nu wa ọ̀rọ̀ tá a bá sọ ẹyin lohun kò ṣeé kó mọ́ ọ̀rọ̀ tó sọ lónìí tó fi bàyàn kan jẹ́ ọ̀rọ̀ tó sọ lónìí tó fi láǹfààní tó fi parọ́ mọ́ èèyàn ọ̀rọ̀ tó sọ lónìí lọ mọ̀ wípé àwọn tó sọ fún orí ẹyin lóhùn ò lè sọ pé ò sọ bẹ́ẹ̀ mọ́ ẹjẹ́ á máa wo nǹkan tá a bá fẹ́ sọ ẹjẹ́ á fi nọ́mbà lẹ̀ ká gbà pé láàrin ìṣẹ́jú 5 sí 10 ká tó máa lọ ẹjọ́ ẹ máa lọ bá mi subscribe sórí YouTube channels mi. Ọmọ Yorùbá ìlàbọ̀ ìyáre lé ìyáre lé. Kọ́rìnù wa mọ̀ bá àdìkan lọ́la ni ìyáre lé. 07. Ẹ jẹ́ kó ní kálukú dọ̀mẹ̀ fún lọ́múlọ́gọ́dẹ̀ ìyáre lé. Àbámọ̀ ìyá ọmọ tó bí ẹ̀dá máa ìyáre lé. Ẹ̀sán lásán ni kí Awùsá ti pèrà rẹ̀ ló bí múlẹ̀ ìyáre lé. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé lọ́ba mọ́ba jẹ́wọ̀ ẹ̀dámọ̀ ìyáre lé. Bàbí ọ̀jájá ẹ̀dákọ̀ ìyáre lé o ẹ̀bẹ̀ lábẹ̀yẹ ẹ̀dámọ̀ ìyáre lé. Ikú tí ń pa àwọn ọmọ yín lọ́kàn jẹ. Orí Àkànbí agbọ́lọ́hùn bí ọ̀jẹ̀ orí gbogbo ìwọ obìnrin má báyé àwọn ọmọ rẹ jẹ́ lórí pé wà tí baálé rẹ̀ jà ìjà tẹ́ ẹ jà lónìí ẹ̀san padà kéè. Bọ́ bá tú àṣírí ọkọ rẹ lónìí lọ mọ̀ wípé bó bá dọ̀la ọ̀lọ́ padà béèrè alájẹ ọ̀kan lọmọ ẹ̀mí Adébárè mo kí yẹn káàbọ̀ sórí ètò. Àkókò tẹ́ ẹ wà yìí ó ní ohun tẹ́ ẹ ń bọ́ lọ́hùn sọ tó dùn yín lọ́kàn òun náà ni wípé kí Jàgàbá òun wọlé ó rí gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ Ọlọ́run ọba yín fẹ́ èyí tẹ́ ẹ bá kọ̀ Ọlọ́run ọba yín kọ̀ àbáàkà ètè ìkà èrò kà Ọlọ́run ò ní jókòó lé yín lórí ó rí I don't have permanent enemy and I don't have permanent friends that is me. Ilé làbọ̀ sí oko, ọba wa níjọ́sẹ̀ járe lé o fúnra ìwọ̀n lóbi ká jásó. Ọlọ́run wọlá wípé kúńtà àìsù kúńtà Ọlọ́run ìwọ lọ́lọ́run láyà àlámù àìsù kúńtà ìlà àǹtà subhanaka wà ádàkà láṣẹríkà lákà ìnàmà amúrùhù ìzàrọ̀dà ṣe àyẹ̀kùn lọ́lọ́wù kún fàyẹ̀kùn má jẹ́ kó rìrì ọgbálẹ̀ wípé ó ti sọ̀pọ́ọ̀tì no orí gbogbo tó bá wẹ̀dá bí Ọlọ́run fáwọn èèyàn tiẹ̀ ìyẹn ò sọ wípé à ń jà èmi ò ń báyẹn èmi ọpọlọ tèmi pé ju wọ́nranwọ̀nran lọ I don't discriminate èmi ò ń ṣe wọ́nranwọ̀nran tèmi.
nítorí mo rí kà nínú àdìsí ànábì tó ní ubùlẹ̀ wátàn mínàlá iman kí ni ìtumọ̀ rẹ̀ fún wọn tó ọ̀bá mọ̀ túmọ̀ rẹ̀ ni pé kéèyàn nífẹ̀ẹ́ èdè rẹ̀ kó nífẹ̀ẹ́ àṣà rẹ̀ kó nífẹ̀ẹ́ ẹ̀yà rẹ̀ ara àgbàgbọ́ ni bí mo bá ní lágbájá báyìí mo bí ọlọ́run fún tí mo bá bí ọlọ́run fún Tinubu pẹ̀lú ohun tó wù ú it's a cup of tea it's a cup of tea. ló fi jẹ́ wípé ọjọ́ tí mo bá fẹ́ jà tí mo bá fẹ́ bínú ayé ó rí wípé àkànbí sún wọ́n sun kò gírí ni. Orí kọkùnrin rédíò kóbìnrin rédíò àníkéjò mọ̀ ti lọ ni àmọ́ interest tèmi ń jà fún interest ẹ̀gbọ́n tèmi ni orí there is not 99% loyalty àbòsí ní jẹ́bẹ̀ 100% loyalty lèmi wà orí mo kí brother mi mo kí ṣéwù mi alan wasalam alhaji ajibade nǹkan kò ní ṣàlàáfíà yín ọmọ wọn ní kírun àgùnbẹ́ onílẹ̀ òbí. orí nọ́mbà tá a pè sí rẹ̀ 07047430795 both WhatsApp and normal call ẹ lè pè wọlé àkànbí èmi náà ni màá gbé kásáré gbà pé ẹ dákun ẹ má bú yàn ẹ má ṣe pè fún yàn. hello hello ya àkó ojúmọ́ sà ẹ káàárọ̀ sà yes sà ẹ ti wà ń bẹ̀ èmi náà lẹ ń bá sọ inú prógrámù lẹ wà báyìí. kí lẹ wí sà. ok sà láti Jẹ̀bú Òde mò ń gbádùn yín sà. good. good. ok. thank you. ẹ ṣé gan pẹ́yìn lẹ kọ́kọ́ pé ẹ fi ojú ọ̀nà lẹ̀ fáwọn èèyàn bí wọ́n ṣe sọ̀rọ̀ ẹ má bú yàn ẹ má ṣe pè fún yàn ẹ rí inú mi dùn bẹ́ẹ̀ lómi bá kọ́kọ́ wọnú ilé yóò sì banú ilé jẹ́ ẹ̀yin lẹ kọ́kọ́ pé ẹ̀ sì banú ilé jẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ó rí I don't discriminate I don't Àkànbí ẹ pè wọlé fún gbogbo ẹni tó bá fẹ́ pè ká gba ìpè láàrin ìṣẹ́jú márùn-ún kó tó di pé mò ń fèyí ṣe lọ Àkànbí. àwọn ìbò nìlànà tí wá yọ padà níbi àṣẹfẹ́. èyí ò wù káwé ìgbé àníṣe òun yọ padà níbi àṣẹfẹ́. orí àkọ́kọ́ lọ́mọ bí mo bá láǹfààní bí mo bá gba Tinubu jẹ́ lẹ́nu wọn bá àárọ̀ láyìí ẹni tí ó dìbò fún ó dìbò fún o bí mo sì yín ẹni tí ó dìbò fún ó dìbò fún orí kẹ́ẹ́bọ lóyè májàsọ́lá lórúkọ jẹ́ àwọn tí ò ní sìn lẹ́yìn rẹ̀ ò ní sìn that is life orí bá a ti dá gbogbo òjíṣẹ́ tó aláwọn tó gbà fún aláwọn tí ó gbà fún aláwọn tí wọ́n tún ní church of satanic so kí wá ni kí n sọ pé Tinubu dá o àwọn tí ó tẹ̀lé kí n sọ pé kò dá àwọn tí ó tẹ̀lé so kí wá ni mo fẹ́ máa bàjẹ́ sí lẹ́yìn kí n sọ̀rọ̀ síbi tó rọ̀ wà ẹni bá fẹ́ dìbò ó dìbò. hello sir. ẹ kú ètò ẹ kú ìrọ̀lẹ́ ẹ káàsán ẹ káàárọ̀. yes sir ìyá mi. ọláfọkànlé àmàfẹ́ ní orúkọ mi onípele láti ìlú Ìkòròdú. Ìkòròdú orí wọ̀ ọmọ ìlú kún mẹ́dẹ́mẹ́dẹ́. bẹ́ẹ̀ni sá. yes ma. aníká kí n ni. yes ma. kí n náà dẹ kí n dá séètò pé ẹ̀rù ọmọ Yorùbá òun ló máa ń ba èmi. tọ́ra àwa ló yẹ ká máa pè ní asọ̀rọ̀ àná di bá mi. kojúmọ́ tó mọ́. kó lójúmọ́ ó ṣàánú wa kó ràn wá lọ́wọ́ kó má jẹ́ kí àwọn ègún àtìrànjẹ̀ràn kó ṣe lórí wa. àmímà. so yóò máa jó yín ṣe oyin ò ní kan láyé o. ẹ ṣé mà nǹkan kò ní ṣàlàáfíà yín. ẹ ṣé mà yes ma.
ó rí Àkànbí màá gbà pé méjì sí kó tó di pé mò ń fèyí ṣe lọ. Mo rí àwọn kan tí wọ́n sá sábẹ́ comment section, ìwọ ló mọ wàhálà tó bá ọ, èmi ń bá tèmi lọ nìyẹn. Hello? Hello. Yes, sir. Ẹ káàárọ̀, sir. Sir. Ẹ káàárọ̀, Mr. Wisdom. Yes, sir, bàbá mi. Ẹ kú ètò. Yes, sir. Olúwa yóò máa fún yín ṣe. Alhaji Yunus Magbemi ní ń pè yín láti Àbújá. Láti Àbújá. Mo ń gbádùn yín, sir. A gbádùn ètò yín tí ẹ ṣe láàárọ̀ yìí púpọ̀. Yes, sir. Mo sì kọ́ ẹ̀kọ́ púpọ̀ ń bẹ̀ ní tèmi. Ọmọdé ni mí sá o. Orí tí èèyàn bá wà nínú ayé, ó yẹ kó máa kẹ́kọ̀ọ́ tí ó fi gbé ayé. Mo wá ro ìsẹ̀mí mi pé báwo mo ṣe lo 30 láti 10, 20, 30, 40. Ìgbà tí wọ́n débi ọ̀rọ̀ ajá, wípé 40 sí 60, pé èèyàn máa gbóni. Pé èèyàn ọmọ yìí tẹ́ ti ṣe lẹ́sìn, ṣe ti ṣe wá, wàláhì bí ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mi báyìí. Ṣé ẹ má bínú sá, mo ní. Láì tí Ọlọ́run bá fún yín, Ọlọ́run ní gba làákàyè náà. Àmì sà. Nípa ọ̀rọ̀ Nàìjíríà, Ọlọ́run ọba lọba tí ó tọ́ wa sọ́nà. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ti sọ pé ànábì ní hubbul watani. Mí nà lè yí mà. Agbègbè méjì la wà báyìí tó sì gba kúkẹ́ yóò fi làákàyè ṣe. Agbègbè Yorùbá nation la wà. A sì tún wà lágbègbè àwa lọ́kàn. Good. Ṣùgbọ́n gbogbo ẹ ti wà nínú kádàrá tọlọ́run. Kí Ọlọ́run ọba ẹni tí yóò bá wa tún Nàìjíríà ṣe, Ọlọ́run ọba kọ́ ìyà fún wa. Àmín. So Ọlọ́run wa nípa làákàyè ti yín náà. Àmín. Èmi náà wọ́n bá gbàsíkò, mo ní kí n kí yín náà ni. Alhaji Yunus Magbemi láti Àbújá. Ẹ ṣé sà. Ẹ ṣé sà, mo dúpẹ́ sà. Yes sà. Ẹ rí ẹ̀kọ́ tí màá fẹ́ jẹ́ tí mo tún rí kọ́ńbẹ̀ náà ni wípé èèyàn méjì lágọ̀, ẹni tí wọ́n pè dá sọ̀rọ̀ tó lóun fẹ́ sọ̀rọ̀, bí wọ́n bá pè pé ṣópònú ní ẹ ṣe gọ̀ báyìí àgọ́ ni o, àtẹni tí wọ́n ní ó sọ̀rọ̀ tó ní ó sọ̀rọ̀ àgọ́ ni. Lẹ́nu ìwọ̀nba tó kù yìí, bó bá ṣe pé Bọ́lá Ahmed Tinubu ni sábàbí débi tá à ń lọ, nítorí sábàbí kádàrá máa pàdé sábàbí Yorùbá nation, òun ni olóyè Májàsọ́lá tí gbogbo ayé fi mọ̀. Bọ́bá wá ṣe pé olóyè Bọ́lá Ahmed Tinubu ni sábàbí tá a fi débi tá à ń lọ, bísmìlà, ó rí gbogbo yìí tí ọba rọrùn nìkan lọ́hùn jí ó ṣẹlẹ̀. Ó rí Olúwa fàyè ni ẹni tó bá ń fi ayé ni wọn lára, kì í sọ̀rọ̀ èèyàn kan. Lẹ́nu ìwọ̀nba tó kù sí yìí, bá a bú Tinubu, bá a ṣépè àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀ ó nífẹ̀ẹ́ rẹ̀, bá a láǹfààní bá a yìn àwọn tí ò ní nífẹ̀ẹ́ rẹ̀ ò ní nífẹ̀ẹ́ rẹ̀. Ó rí jẹ́ adúró jẹ́ káwa má wà nínú agbọ́nrin wípé lágbájá báyìí ló fẹnu gbé lágbájá báyìí ṣubú. Fáàbàdà ní rí ibi tí mo ti ṣépè fún òun àbí ibi tí mo ti bú yàn lórí program. Àkànbí ẹja máa fèyí ṣe lọ. A ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, à nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayún lọ àyúnbọ̀ báyìí lọ́wọ́ mọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà. Ó rí fún wọn tó o bá gba prógrámù àwọn ibi tí mo ti sọ̀rọ̀ yìí, àwọn blọ́gà wọn á gébò míì tó yẹ pé tó o bá padà gbọ́ ọ̀fẹ́ lè máa ṣépè fún mi, ìwọ ló mọ̀. Ó rí béèyàn bá ṣiṣẹ́ àdúrà bí wọ́n bá ṣépè fún, èpè ò lè mọ́. Ó wá rẹ́ni tó ṣiṣẹ́ èpè tí wọ́n ń ṣàdúrà fún, èpè ní ọmọ jẹ́ tiẹ̀. Àkànbí ó dàbọ̀ ẹ̀yin bàbá, ó dàbọ̀ ẹ̀yin ìyá, ó dàbọ̀ ẹ̀yin ẹ̀gbọ́n, ó dàbọ̀ ẹ̀yin àbúrò, ó dàbọ̀.